Eléyìí tún ga o. Wọ́n ní àgbà òṣèré ilẹ̀ wa yìí ń jẹ gbèsè owó tó tó bíi mílíọ̀nù 9 náírà tó sì kọ̀ jálẹ̀ pé òun ò ní gbèsè ọ̀hún san. Nǹkan ò fi bẹ́ẹ̀ fararọ fún àgbà òṣèré àti olóṣèlú ilẹ̀ wa ní Fẹ́mi Ọ̀ṣúnkọ̀yà tí gbogbo èèyàn mọ̀ sí Fẹ́mi Brand pẹ̀lú bó ṣe bá ara rẹ̀ láàrin gbọ́nmi sí omi òtó méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Àkọ́kọ́ ni pé ó gbá ojú igbákejì olùdarí eré ní oko eré kan tí wọ́n ń ṣe lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ni bí pásítọ̀ kan ṣe tú àṣírí rẹ̀ jáde pé oúnjẹ bàbá òun ní gbèsè tó yá láti bí ọdún 14 sẹ́yìn tó sì kọ̀ tí kò san. Àwọn olùdarí eré àti àwọn òṣìṣẹ́ oko eré kan tí olóyè Fẹ́mi Branch ti ń ṣiṣẹ́ ló kọ́kọ́ jáde tí wọ́n fẹ̀sùn ìfìyàjẹni lọ́nà tí kò tọ́ kàn látàrí bó ṣe gbá igbákejì olùdarí eré náà létí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ó ti tọrọ àforíjì lọ́wọ́ olùdarí eré náà àti àwọn òṣìṣẹ́ oko eré yòókù. Ṣùgbọ́n ó dàbí ẹni pé bó ṣe tọrọ àforíjì yìí kò tẹ́ wọn lọ́rùn nítorí níṣe ni wọ́n jáde sórí ayélujára tí wọ́n sì gbé àtẹ̀jáde kan jáde níbi tí wọ́n ti kọ pé ní ọjọ́ 18 oṣù kẹfà ọdún 2025 òṣèré kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Fẹ́mi Branch kọlu igbákejì olùdarí eré tó sì fìyà jẹ lọ́nà tí ò tọ́ nígbà tí à ń yaṣẹ́ lọ́wọ́. Ó gbá ojú igbákejì olùdarí eré kìíní yìí ní ojú àwọn ẹlẹ́rìí tó sì lòdì sófin iṣẹ́ wa àti ìfọmọnìyàn ṣe tó kéré jùlọ. Tilẹ̀ jẹ́ pé ó padà ní òun máa tọrọ àforíjì lẹ́yìn tí ọ̀rọ̀ náà di gbọ́nmi sí omi òtó lóko eré náà sì ṣe eléyìí lẹ́yìn tí a padà sẹ́nu iṣẹ́. Báyìí ni àwọn òṣìṣẹ́ oko eré náà ṣe gbé àtẹ̀jáde ìjáde tí wọ́n sì fi fídíò tó ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ náà tì lẹ́yìn. Fídíò náà ṣe àfihàn bí àwọn òṣìṣẹ́ oko eré tí wọ́n ń pè ní crew member yìí ṣe kọ̀ láti tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe. Wọ́n sì tún ṣe ìdènà fún àgbà òṣèré yìí láti jáde kúrò ní oko eré náà tí òun náà sì ń kígbe lórí ohùn rẹ̀ tó ń béèrè lọ́wọ́ olùdarí eré náà pé ṣé o gbé mi wá bí láti wá yẹ̀yẹ́ mi ni. Ṣùgbọ́n bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni arákùnrin kan tó pe orúkọ ara rẹ̀ ní pásítọ̀ Tìmílẹ́yìn láti orí ìkànnì ayélujára X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ jáde tó sì fẹ̀sùn kan àgbà òṣèré tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Baṣọ̀run yìí pé ó ń jẹ bàbá òun lówó bíi mílíọ̀nù 9 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 107 9.7 million naira. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọ̀gbẹ́ni Tìmílẹ́yìn ní Fẹ́mi Branch yá iye owó mílíọ̀nù 1 náírà lọ́wọ́ bàbá òun tí orúkọ rẹ̀ ń jẹ́ Tolúlọpẹ́ Kọ́mọláfẹ́ ní ọdún 2011 tó sì gbà láti san owó náà fún oṣù méjì àti láti san 150 náírà gẹ́gẹ́ bí èlé lórí owó yìí, ìyẹn 50,000 naira interest lóṣooṣù. Ó ní ṣùgbọ́n àgbà òṣèré yìí kọ̀ láti san gbèsè yìí látìgbà náà tí owó yìí sì ti wọ mílíọ̀nù 9 àti ẹgbẹ̀rún lọ́nà 107 9.7 million naira. Nínú àtẹ̀jáde rẹ̀ ni ọ̀gbẹ́ni Tìmílẹ́yìn ti ní ọ̀gbẹ́ni Fẹ́mi Branch ó yá iye owó mílíọ̀nù 1 náírà lọ́wọ́ ọ̀gbẹ́ni Tolúlọpẹ́ Kọ́mọláfẹ́ tó jẹ́ bàbá mi láti ọdún 2011 pẹ̀lú ìléwó ẹgbẹ̀rún lọ́nà 50 50,000 naira lóṣooṣù. Ó sì kọ̀ láti san owó yìí dòní olónìí. Owó náà ti tẹjọ́ o, ó sì ti di iye owó mílíọ̀nù 9 àti ẹgbẹ̀rún lọ́nà 107 9.7 million naira báyìí. Bàbá mi ràn ẹ́ lọ́wọ́ nígbà tó o nílò ìrànlọ́wọ́ jù. Nísìnyí tí gbogbo nǹkan ti ń ṣe déédéé fún ọ, o wá kọ̀ láti san owó rẹ̀ padà fún un. Pẹ̀lú gbogbo ìgbìyànjú tó ti gbà láti rí owó yìí gbà lọ́wọ́ rẹ̀ padà. Mi kàn fẹ́ jẹ́ kó o mọ kinní kan ni o. O gbọ́dọ̀ san gbèsè yìí. Tí bàbá mi ò bá rí gbà lọ́wọ́ rẹ̀, màá gbà lọ́wọ́ rẹ̀ tàbí àwọn ọmọ rẹ̀. Báyìí ni arákùnrin yìí ṣe kọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde rẹ̀ yìí tó sì gbé àtẹ̀jíṣẹ́ kan sábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí tí wọ́n ní olóyè Fẹ́mi Branch ló kọ nínú oṣù kejìlá ọdún 2011 láti yá owó náà kí ó lè rówó gbé fíìmù rẹ̀ kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Onílẹ̀ jáde. Lẹ́yìn tí ọ̀rọ̀ yìí jáde sórí ayélujára, oríṣiríṣi ìhà ni àwọn èèyàn ti ń kọ sí i nítorí bí àwọn kan ṣe ń sọ pé ìwà ìkà ni láti yá owó lọ́wọ́ èèyàn fún odindi ọdún 14 láìsan, ní àwọn míì ń sọ pé owó èlé tó wà lórí iye owó náà ti pọ̀ jù. Ọkùnrin kan tó pe orúkọ ara rẹ̀ ní Adéwálé tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ wípé kí èèyàn mú àdéhùn ṣẹ wà lára iye ọmọ ènìyàn àti pé gẹ́gẹ́ bí ipò tí olóyè Fẹ́mi Branch wà láwùjọ kò yẹ kí irú àwọn ìwà yìí sọmọ lọ́wọ́ rẹ̀. Ó yẹ kó lè san owó tó yá padà láàrin ìgbà tó dá. Tí kò bá sì lè ṣe bẹ́ẹ̀, ó yẹ kó tiẹ̀ gbìyànjú láti san nínú rẹ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé òun ló gbà láti san owó èlé 50,000 naira lórí owó tó yá. Arábìnrin kan tó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí sọ pé mo rò pé inú fíìmù nìkan ni arákùnrin yìí ti ní inú fùfù àti àwọn ìwà burúkú lọ́wọ́ ni. Mi ò mọ̀ pé ìgbé ayé rẹ̀ gangan àti ìwà rẹ̀ nìyẹn. Ó ga o. Olóyè, ẹ lọ san gbèsè tẹ́ ẹ jẹ. Báyìí ni àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ayélujára. Ṣùgbọ́n nígbà tí àwọn iléeṣẹ́ akọ̀ròyìn Sunday School gbìyànjú láti bá àgbà òṣèré yìí ní gbólóhùn lórí ọ̀rọ̀ yìí, ó kọ̀ jálẹ̀ láti sọ̀rọ̀ lórí rẹ̀. Ó ní, ẹ jọ̀wọ́, mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Inú mi á sì dùn tí ẹ bá lè bọ̀wọ̀ fún ìfẹ́ inú mi yìí.
ẹ jọ̀wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dáríjì mí o. Èmi náà kábàámọ̀ pé mo ṣe ìpolongo fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Aminatu Papapa ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa ní Bukola Adékọ̀gbẹ́rájí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Aminatu Papapa ti jáde láti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá tó sì ní òun ti ka àbámọ̀ bọ ẹnu pé òun náà wà lára àwọn tó ṣe ìpolongo fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní àsìkò ìdìbò ọdún 2023. Nínú fídíò kan tó ń káàkiri orí ayélujára báyìí ni òṣèré ilẹ̀ wa yìí ti jáde láti bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn tí kò rọ́wọ́ họrí lásìkò tá a wà yìí, àwọn tí ìyà ń jẹ àti àwọn tí àtijẹ àti mú di wàhálà fún. Òṣèré yìí jẹ́wọ́ pé àtìlẹ́yìn tí òun ṣe fún ààrẹ Tinubu padà di orísun ìbànújẹ́ fún òun, pàápàá jùlọ tí òun bá ti rí àwọn tí ebi àti àìní ń bá fínra. Aminatu Papapa ṣe àwọn àlàyé yìí nígbà tí wọ́n gbà á lálejò lórí ìkànnì Oyinmomo TV. Nínú fídíò tó káàkiri orí ayélujára yìí ló ti sọ pé mo fi àsìkò yìí bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà pátápátá àti ẹni tí mo nífẹ̀ẹ́ àti ẹni tí mi ò nífẹ̀ẹ́ àti ẹni tó nífẹ̀ẹ́ mi àti ẹni tí kò nífẹ̀ẹ́ mi. Nǹkan ẹyọ kan tí mo ṣe tí mo kábàámọ̀ ẹ̀ ṣe mọ̀ pé wọn ò sọ fún yàn, mo padà rí báyìí. Ẹ má bínú, àti jẹ yín àti mu yín kò ní nira. Wọ́n ní ẹni téèyàn bá ti rí ti pẹ́ ó yẹ kéèyàn máa kí i pé ó tọ́jọ́ mẹ́ta, kò yẹ kéèyàn máa gbẹ̀rí ẹ̀jẹ́. Ibẹ̀ ni mo ti ṣe àṣìṣe. Ìpolongo tí mo ṣe fún Tinubu ló ń dùn mí. Nǹkan tó sì jẹ́ kó máa dùn mí ni wípé ebi ń pa ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù. Gbogbo ẹ̀yin tí kò lè jẹun ẹ̀mẹ́ta lójúmọ́, mò ń bẹ ìṣẹ̀dá yín pé kẹ́ ẹ má bínú. Báyìí ni òṣèré yìí ṣe bẹ̀ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pẹ̀lú omijé lójú. Ó sì tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ò gba owó kankan lórí ìpolongo náà. Ó fi kún un pé kì í ṣe pé wọn ò fẹ́ fún àwọn lówó, ṣùgbọ́n ègún Awólọ́wọ̀ ló padà já gbogbo wọn. Ó tẹnu mọ́ pé kì í ṣe pé wọn ò fẹ́ fún àwọn lówó, ṣùgbọ́n ọ̀kánjúwà àwọn àgbààgbà òṣèré ni kò jẹ́ kí àwọn padà rówó gbà, nítorí àwọn tó fẹ́ gbówó náà kalẹ̀ ní kí àwọn pín owó náà ní orí òjòrí, ṣùgbọ́n wọ́n fẹ́ fi ògbójú àti àgbà pín. Làwọn èèyàn náà bá kọ̀ láti gbé owó náà sílẹ̀ nígbà tí ẹnu àwọn òkò tí àìlè fohùn ṣọ̀kan sì hàn gbangba láàrin wọn. Ó tẹ̀síwájú pé àwọn wọ̀nbílíkì wọ̀nbíà fẹ́ jẹ gbogbo owó náà ló jẹ́ kí àwọn pàdánù owó tó yẹ kí wọ́n gbà. Àwọn àlàyé yìí ni òṣèré yìí ṣe nínú fídíò tó ń káàkiri orí ayélujára náà tí àwọn èèyàn sì ń bú òun àti àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ pé ìwà ìmọ̀tara ẹni nìkan àti ìjẹkújẹ ló jẹ́ kí wọ́n lọ ṣe ìpolongo náà nígbà náà. Wọ́n ní kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tàbí orílẹ̀-èdè Nàìjíríà ló mú wọn jáde. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ní ìgbà tí wọn ò rí owó gbà lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi jáde láti sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ báyìí. Bí ẹ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni àgbà òṣèré ilẹ̀ wa Ganiu Nafiu tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Alápinni Òòṣà sọ̀rọ̀ lórí bó ṣe kábàámọ̀ pé òun wà lára àwọn òṣèré bíi 100 tó ṣe ìpolongo fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìgbà ìbò ọdún 2023 tó ní gbogbo àwọn ló jáde láti gbárùkù ti ààrẹ Tinubu, ṣùgbọ́n ó pa gbogbo àwọn tì lẹ́yìn ìgbà tí ó wọlé tán. Alápinni Òòṣà sọ eléyìí nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ìkànnì African A-List TV níbi tó ti sọ̀rọ̀ nípa ìrírí rẹ̀, iṣẹ́ tíátà àti àwọn àìlera tó ń bá a fínra. Ẹnìkan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí òṣèrébìnrin ilẹ̀ wa Aminatu Papapa sọ yìí ní wọn ò lè, wọ́n rò pé Tinubu máa fún wọn lówó, owó tí wọn ò rí gbà ló ń dùn wọ́n, kì í ṣe pé wọ́n káàánú mẹ̀kúnnù. Ẹlòmíì tó sọ̀rọ̀ ní ebi ṣèwọ nìyẹn, ó dùn mọ́ mi bàjẹ́, ẹ ò tí ì rí nǹkan kan, ebi á fẹ́ fọ́ ojú anybody. Ẹnìkan ní ọ̀dẹ̀ gbà ní ẹ olè, ṣé ìwọ rò pé torí pé o ṣe ìpolongo fún Tinubu la fi dìbò fún àbí? Ògógóró ń pa ẹ́. Báyìí ni àwọn èèyàn ṣe ń bú òṣèré yìí àti àwọn tó kù, tí àwọn nǹkan sì ń jẹ́ kó mọ̀ pé bí wọ́n ṣàtìlẹ́yìn fún Tinubu bí wọn ò ṣàtìlẹ́yìn fún o, ó tún máa wọlé sáà kejì ní ọdún 2027. Mi ò bú Ọlámídé o, bẹ́ẹ̀ ni mi ò tọrọ owó lọ́wọ́ rẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ má bà mí lórúkọ jẹ́ o. Yẹmí Máìlọ́fà ló pariwo síta bẹ́ẹ̀. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa Yẹmí Ayébọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Yẹmí Máìlọ́fà ti jáde láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó sọ nípa ìlúmọ̀ọ́ká olórin tàkasúfè ilẹ̀ wa Ọlámídé Adédèjì nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe láìpẹ́ yìí, níbi tí ó ti ṣàlàyé pé Ọlámídé fi orúkọ òun kọrin tórin náà sì bọ́jà dáadáa, kódà ó tàn káàkiri, ṣùgbọ́n Ọlámídé ò kàn sí òun lẹ́yìn tó ṣe eléyìí. Ó ní àgbà olórin fújì ilẹ̀ wa Wàsíù Àlàbí Pàsúmà àti ẹ̀ bá òun pe Ọlámídé tí òun bá a sọ̀rọ̀ lórí aago
tí Ọlámídé náà sì ní kí òun gba nọ́mbà òun lọ́wọ́ Pasuma. Ó lóun gba nọ́mbà Ọlámídé, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí òun kúrò lọ́dọ̀ Pasuma ni òun ti bẹ̀rẹ̀ sí ní pe olórin yìí tí òun sì pè é fún odindi oṣù 6 ṣùgbọ́n tí kò gbé aago òun. Ọ̀rọ̀ yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì ni òṣèré tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ondo yìí ṣe lálàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ náà, ṣùgbọ́n apá ibi tó ti sọ̀rọ̀ nípa Ọlámídé yìí ló tàn káàkiri orí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì pín kiri dáadáa. Lẹ́yìn tí fídíò yìí tàn káàkiri orí ayélujára làwọn kan bẹ̀rẹ̀ sí ní bú tí wọ́n ní níṣe ló fẹ́ ba ọmọkùnrin olórin lórúkọ jẹ́. Àwọn kan tiẹ̀ ní ìyà àti ebi burúkú ló ń bá àgbà òṣèré yìí fínra, kódà wọ́n ní kò nílé lórí mọ́. Wọ́n ní eléyìí ló fà á tí ó fi ṣe ìfọ̀rọ̀wérọ̀ náà láti tọrọ owó lọ́wọ́ Ọlámídé àti láti gba ìkáàánú lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà bóyá wọ́n máa dáwó fún un. Ṣùgbọ́n ní báyìí o, àgbà òṣèré yìí ti jáde láti túbọ̀ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó sọ nínú fídíò kan tó gbé jáde lórí ìkànnì ayélujára rẹ̀, níbi tó ti ṣàlàyé pé òun ò bú Ọlámídé o tàbí sọ̀rọ̀ nípa rẹ̀ láti bà á lórúkọ jẹ́. Ó ní òun ni òun jẹ àǹfààní orin tí Ọlámídé kọ yìí jù nítorí pé ó túbọ̀ jẹ́ kí òun gbajúmọ̀ sí i. Nígbà tó ń sọ̀rọ̀, gbajúmọ̀ òṣèré yìí ní ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Yẹmí My Lover àti Ọlámídé tó ń jà ròyìnrìn káàkiri nígboro. Mo fẹ́ mẹ́nu bà díẹ̀ tí mo dẹ̀ fẹ́ ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan tí kò yé àwọn ènìyàn. Ìgbà míì ó kàn máa ń yà mí lẹ́nu pé àwọn èèyàn kàn máa wo nǹkan tó dára bíi kó bàjẹ́. Wọ́n á gbọ́ funfun lẹ́nu ẹ̀, wọ́n á ní pupa ni, wọ́n á sọ dọbẹ̀, wọ́n á sè á jiná, wọ́n á máa fọ́n káàkiri ìgboro. Nínú gbogbo ìfọ̀rọ̀wérọ̀ tí mo ṣe lórí orin tí Ọlámídé kọ tó fi dárúkọ mi, mi ò mọ ibi tí mo ti bú Ọlámídé níbẹ̀. Mi ò bú Ọlámídé, mi ò dẹ̀ tọrọ owó lọ́wọ́ ẹ̀, mi ò dẹ̀ sọ pé ohun tó ṣe ò dáa, mi ò sọ̀rọ̀ nípa òfin tó de lílo orúkọ mi tàbí nǹkan kan. Nígbà tí orin yẹn jáde, inú mi dùn, mi ò tiẹ̀ mọ bí inú mi ṣe dùn tó nígbà tí orin yẹn jáde pé kí ni bọ̀bọ́ yìí rò débi pé ó kàn lọ fi orúkọ mi kọrin. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín lórí ọ̀rọ̀ orin yẹn. Èmi ni mo jẹ àǹfààní ẹ̀ jù. Mo fẹ́ lè sọ pé mo jẹ àǹfààní ẹ̀ ju Ọlámídé lọ. Ó tún pe àkọ́lé orin yẹn ní Yẹmí My Lover. Kò wá síbi òde tí mo dé, bóyá mo fẹ́ lọ gba àmì ẹ̀yẹ ni o, àwọn àpèjẹ ńláńlá tàbí òde tó wù kí n lọ. Orin yẹn ni wọ́n máa fi kí mi tí wọ́n máa fi gbé mi wọlé. Yàgò lọ́nà, ṣé mo jọ Yẹmí My Lover ni? Inú mi kàn máa ń dùn ní ojoojúmọ́ ni mo máa ń ṣàdúrà fún Ọlámídé pé ó ṣeun o. Ó dàbí ìgbà tí Ọlọ́run rán áńgẹ́lì síyàn ni. Mo fẹ́ lè sọ pé Ọlọ́run lo Ọlámídé gẹ́gẹ́ bí áńgẹ́lì sí mi ni láti polongo orúkọ mi pẹ̀lú orin yẹn ni. Ṣùgbọ́n ṣe mọ̀ wá àwọn èèyàn pẹ̀lú àwọn àṣà oríṣiríṣi tó jẹ́ pé tí wọ́n bá rí mi níta wá ní yẹ̀mó, wàá ti gba owó lọ́wọ́ Ọlámídé o. Ṣùgbọ́n mi ò rí dá wọn lóhùn. Ṣùgbọ́n wá di ọjọ́ kan mo wà pẹ̀lú Pasuma ní ilé ọ̀dọ̀ ẹ̀. Lòun náà wá ní yẹ̀mó, kí ló ń ṣẹlẹ̀? Wàá ti gba owó lọ́wọ́ Ọlámídé o. Orin yẹn lọ gan o. Wàá ti gba owó lọ́wọ́ ẹ̀. Ni mo bá ní Pasuma mi ò gbowó lọ́wọ́ Ọlámídé, kódà a ò tí ì pàdé ara wa rí. Ní Pasuma wá ní irọ́ ni jọ́, akọ̀fin ń ṣàwàdà ni. Ló bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ló bá pe Ọlámídé. Ọlámídé sì gbé. Pasuma sì bẹ̀rẹ̀ sí ní ṣe àwàdà tó ní Ọlámídé o ti dáràn o. Èèyàn kan wà níbí tó ń fi ọlọ́pàá wá ẹ kiri o ti dáràn. Kódà ọlọ́pàá tó wà níbí pọ̀. Tíyẹn náà ní ẹ̀gbọ́n mi ta ni mo ṣẹ̀, kí ni mo ṣe? Ní Pasuma wá ní ta ni ìwọ fi orúkọ ẹ̀ kọrin tó ò tiẹ̀ béèrè ẹ̀ tó ò ṣe nǹkan kan fún un. Pasuma kàn fi ń ṣeré ni o, ó kàn fi ń ṣe bí àwàdà ni. Ní Ọlámídé bá ní ọ̀nkú Yẹmí ló máa jẹ́. Pasuma náà wá dáhùn pé ó ṣe máa fi orúkọ èèyàn kọrin tó ò sì ní ta sí i. Ó wà ń bí ó dẹ̀ kó ọlọ́pàá wá o. Mo kàn rẹ́rìn ni. Ọlámídé ní kí wọ́n gbé fóònù fún mi. A sì jọ sọ̀rọ̀. Ó bọ́ sí ìgbà tí mo fẹ́ ṣe àgbéjáde iṣẹ́ mi kan tó jẹ́ pé Pasuma gan ló ṣeré fún mi. Mo dẹ̀ sọ fún Ọlámídé pé mo fẹ́ ṣe àgbéjáde iṣẹ́ mi o. Mo dẹ̀ fẹ́ kó o wà níbẹ̀. Òun náà dẹ̀ dáhùn pé kò sí wàhálà, mo máa wà níbẹ̀. Mo dẹ̀ gba nọ́mbà ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n fún odindi ọjọ́ 4 sí 5 tí mo gba nọ́mbà ẹ̀ gan, mi ò pé. Ìgbà tí ìwé ìpè ní àgbéjáde iṣẹ́ mi jáde ni mo wá ní kí n pè é. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé kí n lè sọ fún un pé ó wà lára àwọn àlejò pàtàkì ọjọ́ náà. Ìdí tí mo fi ń pe Ọlámídé nìyẹn, kì í ṣe pé mò ń pè é kí n ba lè rówó gbà lọ́wọ́ rẹ̀. Mò ń pè é kó wá fi ìjòkó yẹ́ mi sí ni, kárìnkápọ̀ yíyẹ ló ń yẹ ni, kì í ṣe pé mò ń tọrọ owó lọ́wọ́ rẹ̀. Báyìí ni àgbà òṣèré yìí ṣe ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nígbà náà, tó sì tún tẹnu mọ́ pé òun ò bínú pé Ọlámídé ò gbé aago òun o. Ó ní gbajúmọ̀ ni pé àìmọye nǹkan ló lè fà á tí kò ní fi gbé aago òun, pé òun pàápàá àwọn èèyàn lè pè òun fún odindi ọ̀sẹ̀ kan tí òun ò sì ní rójú gbé aago náà tàbí dá ìpè náà padà torí òun lè wà lẹ́nu iṣẹ́. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun kàn fẹ́ kí àwọn méjèèjì jọ jókòó kí wọ́n yọ̀ mọ́ ara wọn gẹ́gẹ́ bí ọmọ ológo. Làwọn èèyàn wá dorí ẹ̀ kodò pé òun ní
ó lo orúkọ òun láì sanwó. Àgbà òṣèré yìí sì pẹ̀ fún àwọn ènìyàn pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n má dá ìjà sílẹ̀ láàrin àwọn. Ó ní kí wọ́n jọ̀ọ́ kí wọ́n má ba òun lórúkọ jẹ́ nítorí pé jẹ́jẹ́ ni òun lọ. Ó sì tún ṣàdúrà fún Ọlámídé pé kò ní dèrò ẹ̀yìn. Ó ní kó má dá àwọn èèyàn lóhùn. Tí ẹ ò bá gbàgbé, tí a bá ń sọ̀rọ̀ fíìmù àgbéléwò Yorùbá tó mìlú tìtì ní ọdún 1993 títí di ọdún 2000, a ò lè ṣe má dárúkọ Yẹmí My Lover. Fíìmù náà gbajúmọ̀ fún orin àti àwọn nǹkan tó jọ mọ́ eré ilẹ̀ India, èyí tí olóòtú eré náà Yẹmí Ayébọ fi jẹ́ kó yàtọ̀ sí àwọn eré àgbéléwò tó wà ní ìgbà náà. Tí orúkọ sinimá yìí sì di ìnagijẹ rẹ̀ títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí, tí gbajúmọ̀ olórin ilẹ̀ wa Ọlámídé Adédèjì náà sì fi kọrin ní ọdún 2013, ìyẹn 20 ọdún lẹ́yìn tí wọ́n ṣe àgbéjáde sinimá yìí, níbi tó ti kọ pé yàgò lọ́nà ṣe mo jọ Yẹmí My Lover ni. Ó sì tún pe àkọlé orin náà ní Yẹmí My Lover. Kì í sì ṣe àkọ́kọ́ níyìí tí òṣèré ilẹ̀ wa yìí máa sọ̀rọ̀ nípa orin yìí tàbí bó ṣe ká lára tó, pé kò tiẹ̀ fojú kan Ọlámídé ní gbogbo ìgbà tí orin yìí fi ń lọ. Ó tiẹ̀ ti sọ ṣáájú nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pé ó dùn òun gan pé Ọlámídé ò kàn sí òun nígbà tó fẹ́ ṣe fídíò orin náà láti fún òun ní àǹfààní kí òun hàn nínú fídíò yìí. Ó ní ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé orin náà tó túbọ̀ fún òun ní òkìkí sí i. Ṣùgbọ́n ohun tí àwọn èèyàn sọ ní báyìí ni wípé kó má dá àwọn ajẹ nídìí ìbàjẹ́ lóhùn. Wọ́n ní wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin wọn ni. Ṣùgbọ́n òun àti Ọlámídé ni ò ní gba eléyìí láàyè. Ṣùgbọ́n tí àwọn kan sọ pé ó kàn jáde láti ṣàtúnṣe ni. Wọ́n ní ìsọ̀rọ̀sí rẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí jọ ti ẹni tó ń wá ọjọ́ Ọlámídé. Wọ́n ní ohun tó ń fẹ́ ni kí Ọlámídé rí àti bóyá kó fún un lówó.